Hi everyone, welcome to my channel. Sapodiko, sadi, sa. Ẹnu gbogbo sadi wẹ́wà. Ẹni ká bá náwó sí Odu Ifa yẹn. Sa lọ́dí ẹ̀, òdì lọ́dí ẹ̀, déédó lẹ́gẹ̀dẹ̀ lọ́dí ẹ̀. Mi àwòtọ́ ọ̀dọ̀ ètò mẹ́bílẹ̀ náà. Ó yẹ òyà. Kí wàá ní ìdí tí wọ́n fi kó méjì? Ṣé ẹyọ kan náà fi dà? Wọn ò fi méjì dà. Déédó tí wọ́n tó yànwé. Òdù ìjà nígbà wọn ọdún mẹ́lọ. Iye mi, ehelo do jai ni. Ho de hen wa lo, ehelo mi don kan ho bi ro, ho lo gbon mo yan a. Àbí má sọ gbé. Ó ní nǹkan tó fà á tí wọ́n fi máa ń kó méjèèjì kalẹ̀ ní péké ni. Tí Odu Ifa yẹn bá jáde, kólúwa ẹ̀ má gbàgbé. Ẹlẹ́ẹ̀kejì náà, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó jáde nínú Odu Ifa yẹn, wọ́n wá béèrè lọ fún ẹlẹ́ẹ̀kejì pé ṣé lóòótọ́ ni odù yẹn tó jáde. Àwọn làwọn fi wá dá lóhùn. Àwọn làwọn fi wá dá lóhùn. Pé bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ ni. Ní yín numi la gbọ́n, mẹ̀mí náà yọ pa numi la lọ jágo tí a gbà. Edo nu ètò yẹlẹ́dẹ̀ ndé iná yọ̀dọ̀ Ọ̀rúnmìlà lọ kú ẹ̀ kó. Nǹkan tó tí wọ́n ń pè ní Ọ̀rúnmìlà náà lọ́dọ̀ tàwọn tí tóun mọ̀ òun ni Ifá. Ok, ṣàwọn náà máa ń pè ní Ọ̀rúnmìlà. Òun làwọn náà máa ń pè ní. Yín nu yín, mímọ yín nu màgàrán nu ẹ̀ kàn. Gbọ́dọ̀ ń ṣaagun ẹ̀. Ó ní pé òun mọ̀. O gbẹ̀rọ pété tán ẹ̀. Ǹdẹ́ budu dòmẹ́lẹ́ ẹ wáyé náà mọ̀. Ó ní pé òun mọ̀ pé tóun ò bá mọ̀ òun ò ní mọ̀ dífá pé tí nǹkan bá wúyàn lójú ọwọ́ Ọ̀rúnmìlà náà ti máa ń béèrè. Owó kàn bí ọ. Nínú àwẹ̀wẹ̀. Edu Opele. Gbogbo fakun. Ẹsẹ mìyàn. Mìyàn ẹ̀gànjí. Ẹnìkan kí náà sọ. Ó ní pé òun mọ̀ Èké Ifá yẹn. Ṣé àwọn kì í lò ní àbí Opele náà ń lò jù ní? Edo gàrí mi ní zanete. Ìmìlọ dó fa. Bó làwọn afá tí wọn mi náà kà ó bí ọ. Wọ́n mi náà zan ò fakun. Tó mẹ́hólẹ̀ wọ́n tó àhọ́lẹ̀. Yíyẹ náà kà fara họ́lú. Mẹ́mú náà kà pẹ̀lẹ́ náà yìí. Ìdánsẹ́ fa ètò ìsọ́kọ̀ mẹ́wàá ò fakun mi dúró kà ó bí ọ. Ó ní àsìkò táwọn máa ń yọ ike yẹn jáde pé tí ẹnìkan bá fẹ́ wẹ̀ fún Ifá ó bá fẹ́ wẹ̀ Ifá yẹn làwọn máa ń yọ jáde pé ìgbà àwọn aláyé káwọn àwọn tí àwọn àgbàlagbà ọjọ́ òun pé eléyìí báyìí ní wọ́n máa ń sábà máa lò lọ́dọ̀ tàwọn bíbí. Ok, ilé náà máa ń lò ìyẹn ti gé bẹ́ẹ̀. Àwa fẹ́ wá béèrè àwa fẹ́ mọ bí wọ́n ṣe Odu Ifa yẹn àwa fẹ́ mọ̀ bóyá ó fara jọ bá ṣe ní ilẹ̀ Yorùbá. Ó ní nǹkan kan náà. Mo wá fẹ́ béèrè kí lè mọ bí orúkọ kan la jọ ń pè. Edo emileja kan bí ọ ní emileja kan bí ọ bọ̀ náà pọ́ndọ̀ ẹ́sìkò ńdòpó lọ́wọ́ ẹ̀. Na a fẹ́ mọ̀ pé ṣe mọ̀ lọ́dọ̀ wa wọ́n pè kan ní wọ́n ní wọ́n pè sọ́nà méjì Odu Ifa Major wọn wá àmì ilé tó jẹ́ bàbá Ifá tó jẹ́ 16 mẹ́rìndínlógún 16 ẹyọkan àti mẹ́fà ó jẹ́ 16 so ìyẹn ní èjì ògbè ọ̀yẹ̀kú méjì òtúrúpọ̀n so gbogbo ẹ̀ wá jẹ́ 256 ẹ fẹ́ kí n tẹ́ síta fún yín so 16 òun ló jẹ́. Edo tó yẹlẹ̀ dè tán ò fàdú lọ 16 wẹ̀ tó yẹlẹ̀ dè tán bọ̀. Ó jẹ́ 16 yìí wá tún bí. Edo 16 yẹn kọ̀ọ̀kan sí.
16 lọ 16 odò fa lọ que 16 wẹ̀ tó yẹ lẹ́ dedans mais 16 lọ élève di dòkpódòkpó 16 est-ce que tó file ń dòkpó lọ wẹ̀ wọ́n ní pé nǹkan kan náà ni ẹ wá ní pé a fẹ́ mọ̀ dáadáa kíní yìí ọ̀pẹ̀lẹ̀ yìí kán bá wa fi gbé 16 yẹn síjà lẹ́yọ̀ kọ̀ọ̀kan àwa máa fi kámẹ́rà máa gbé àwọn máa fi bá wa gbé síta àwọn máa sọ orúkọ tó ń pè lọ́dọ̀ àwọn irú tó bá yọ sílẹ̀ àwọn àpè tí èjì ògbè ọ̀túrúpọ̀ méjì ọ̀yẹ̀kú méjì òdì méjì òfu méjì so àwọn yẹn ni 16 àwọn yẹn ló jẹ́ di 16 so lọ́dọ̀ tí wọ́n ń sìn ṣe mọ̀ torí àkókò tó bá kàn ṣe ti 16 yẹn nìkan àti mọ̀ pé ìkankan náà ni so wọ́n á bá wa yọ kínní wọ́n á bá wa tó síta àwọn ní elé orúkọ tá à ń pè ní elé orúkọ tá à ń pè ní. ìyẹ̀kú méjì ni ìyẹ̀kú méjì wọn gbọdọ̀ wọ́n mẹ́hó náà mẹ́hé ìyẹ̀kú méjì ìjógbè ìwòlì méjì ni. Òdì méjì ni. Loso òdì méjì loso méjì ni amọ̀ òun lẹ́ mi òun lẹ́ méjì ni òun lẹ́ méjì òun lẹ́ loso òun lẹ́ mọ́ mi lọ òun lẹ́ méjì ni ẹ kó baba. Abala méjì. Epo. Abala méjì ni. Abala ni. Epo ọ̀kan. Ayẹjọ́ yẹn tó mọ̀ lọ́kàn yìí. Akara méjì. Ẹ̀ẹ́nẹ̀. Lọ́sọ̀ akara epo gòdá. Eguda méjì. Epo ọ̀sá méjì. Sá méjì náà. Ọ̀sá méjì wọ́n mi ọdún tó mi dán. Sálẹ̀yẹ sá méjì ní epo àtẹ̀. Lẹ̀kẹ̀ méjì. Ìlẹ̀tẹ̀. Epo ìtura. Ìtura méjì. Alafia o alafia o ìtura méjì ní epo ká. Ìka méjì. Ìgbàgbà mọ̀ dọ́tọ̀ yìí ìka méjì ní epo trópọ̀. Ìtúrúpọ̀ méjì. Méjì ni. Bò ìkẹ́. Iṣẹ́ méjì. Iṣẹ́ méjì ni. Àwọn obìnrin jẹ gàmùrùkú gànkú. Àwọn fi kíjà ògà kíjà wọ́n ni. Epo fú méjì. Ìfú méjì ni. Bàbá àyè pa gòdò tọ́ ni. wọ́n ní gbogbo ẹ̀ nìyẹn 16 ó ti pé bẹ́ẹ̀. Bọ́n ó pe epo ìyá búrò lẹ́bi ọ́ epo ìyá yìí tẹ́ tura bó tó yẹ. wọ́n ní pé wọ́n á fo
ìṣẹ́túwa òun á fi hàn yín. wọ́n ló dé àgbọ̀nsọ́ ètò mẹ́. èyí tí ìṣẹ́túra ọ́ ìwà ní pípé wo sáfọ́ bí ọ́ wọ́n wá gbọ́n ìgbògodò. ó ní pé tí wọ́n bá wú gbọ́ tí wọ́n bá ṣe gbogbo nǹkan èyí tí máa kẹ́yìn náà òun á fi hàn yín. ok tó bá kẹ́yìn. tó bá kẹ́yìn. jẹ́ ìtura. yẹn ni ìṣẹ́tura ni ẹ jẹ́ yé fó. iṣẹ́ ìtura ni. ẹ yé di ló pè mí bẹ́ẹ̀ sínú káká wá jẹ fúnra ni. ẹ wá ní pé a fẹ́ mú dáadáa kínní yìí ọ̀pẹ̀lẹ̀ yìí kán bá fi gbé 16 yẹn síjà lẹ́yọ̀ kọ̀ọ̀kan àwọn máa fi kámẹ́rà máa gbé àwọn máa fi bá wa gbé síta àwọn máa sọ orúkọ tó ń pè lọ́dọ̀ àwọn irú tó bá ṣuyọ sílẹ̀ àwọn á pè tí wọ́n ní èjì ògbè ọ̀túnrúpọ̀ méjì ọ̀yẹ̀kú méjì òdì méjì òfu méjì